Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi àti nídàálẹ̀ pẹ̀lú àṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ Kábíyèsí. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọba àti àìsìn. Ọba ilẹ̀ Yorùbá, ọba ìlú ńkálukú ló ní ẹ̀tọ́ láti gbé àṣà ìlú ẹ̀ ga. Àwọn àṣà yẹn ní bá ṣe ń wọṣọ, ìlù tá ń lò, oúnjẹ tá ń jẹ. Ẹni tí ó sì ní ipò yẹn, ipò ọba, òun ni ìdílé ọba. Àwọn ni a máa jọba. Láyé àtijọ́, ìjà la máa ń jà, torí ayé àtijọ́ kún fún jà. Léléyìí struggle náà ni, ṣùgbọ́n wọ́n ti wá fi constitution sí. Ìyẹn ni pé governor ni ó yàn. Governor kò ní dẹ̀ ṣe, kò ní láti béèrè ẹ̀sìn tó ń sìn bóyá ó níṣe. Iṣẹ́ ṣe ẹ̀sìn ni, kò í ṣe àṣà, kò í ṣe dandan, kò í ṣe gbogbo Yorùbá ní ìṣẹ̀ṣe cover. Gbogbo Yorùbá kọ́ ni yóò bọ òrìṣà tàbí yóò wà ní ẹgbẹ́ ògbóni, nítorí ń tẹ́ kó sínú ìṣẹ̀ṣe pọ̀. Ògbóni wà ń bẹ, Òṣùgbó wà ń bẹ, gbogbo ń tẹ́ kó sínú ẹ̀ pọ̀. Kò sí. Christianity kọ́ ló ní ipò ọba, Islam kọ́ ló ní ipò ọba, bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe kọ́ ló ní ipò ọba. Ẹ̀sìn kankan ò ní ipò ọba. Ní tó bá wúyàn, èèyàn lè má ṣe kankan gan kó di realist. Ẹ ti confuse àwọn ìgbà téèyàn bá di ọba tán tí gọ́vnà gbé ọ̀pá àṣẹ fún yàn lèèyàn tó di ọba. Tó bá gọ́vnà bá ti gbá ọ̀pá àṣẹ fún ẹ, tó bá wù ẹ́ láfta ìgbà tán gbọ́pá àṣẹ fún ẹ kó lọ London, tó bá wù ẹ́ kó lọ sí India, kò sí ní tó kan ẹ́ ní kankan. Ó ti dọ́ba nìyẹn. Nǹkan tán kò gbọ́dọ̀ mọ̀ ní àṣà, àwọn bó ṣe máa wọṣọ, èèyàn ṣe ń rìn, wọ́n lè pọ́n ẹni ẹ̀ bọ̀. Tó bá ti di pé wọ́n introduce ẹgbẹ́ ògbóni, ẹgbẹ́ pé ó gbọ́dọ̀ join ẹgbẹ́ kan, ọmọ ẹgbẹ́ àsálátù, ẹgbẹ́ àwọn oní Christian, ìwé tó bá personal nìyẹn. Ṣùgbọ́n pé dandan ọba gbọ́dọ̀ ṣe Christianity àbí Islam tàbí ṣẹ̀ṣe, irọ́ ni. Ọba ò ní láti ṣe kankan, èyí tó bá wù ni ó máa mú. That is personal. Ẹni tí máa advise ẹ̀yin oníṣẹ̀ṣe fún ni pé ẹ jẹ́ kí ṣẹ̀ṣe yín kó bá ìgbà mu. Àwọn nǹkan tẹ́ ń ṣe ó ti wà nínú ìpamọ́ jù. Pàápàá ẹ wo village headmaster ọba Fúnṣọ́ Adéolú, wọ́n ń pè ní chief lẹ́yìn mi nínú village headmaster. Ẹ lọ wo report nípa ẹ̀. Wọn náà lẹ́yìn ìgbà tó jọba tó sáàbì ìlú ẹ̀tàn tó kú tán, wọ́n á gbókù ẹ̀ wálé láti London, wọ́n gbé fún àwọn afọbajẹ, ò jẹ́ kí fámìlì gbà, wọ́n gbé fún àwọn afọbajẹ, wọ́n gé sí wẹ́wẹ́. That's the report. Lè máa ṣe gbogbo yẹn is cannibalism. Èèyàn ń fi èèyàn rúbọ lóṣooṣù, that's criminal. Egúngún kó bẹ̀rẹ̀ sí ní kó máa jó, entertainment. Ẹ má ná èèyàn mọ́, ẹ má ṣàyàn ládàá mọ́, ẹ má má dá lọ́wọ́. Eégún kó má dá lọ́wọ́ mọ́, kó má mú ọ̀rẹ́ lọ́wọ́ mọ́. Ó ń promote violence. Ọba tó bá sọ to the constitution tí governor yàn kò gbọ́dọ̀ máa promote violence. Èmi ò dẹ̀ ní wà nínú yẹn. Ó dijọ́ tẹ́ ẹ bá change Egúngún sí entertainment tí ò ní máa nà yàn. Òun yẹn là ń sọ. Ẹ modify nǹkan tá à ń sọ fún yín. Àṣà Yorùbá ní kẹ́ ẹ máa gbéga. Mẹ́tẹ́ ẹ bá fẹ́ gbé ẹ̀sìn ga, ẹ̀yin ẹ bọ́ sí bóyá church ni o, mosque ni o, tàbí ibi tẹ́ ti ń bọ nǹkan, ìyẹn ẹ lè fi ọba máa gbé ẹ̀sìn yín ga. Kò possible. Ẹ̀yin kọ́ lẹ ní àwọn ọmọ ọba ló máa ń jẹ ọba. It belongs to the royal family. Tó bá jẹ́ ìṣẹ̀ṣe ló ń jẹ ọba ni, babaláwo òun ni priest yín bẹ̀, òun lẹ máa fi jọba. Oníṣègùn, àwọn onífá òun lẹ máa fi jọba. But kò possible.
ní ilẹ̀ Yorùbá á dára fún yín o àwọn nǹkan míì tún wà tá a tún máa sọ ire o.